Ẹ káàsán àfà. Ẹ káàsán sá o. Ẹ̀yọ̀ tí mo lè mọ orúkọ yín. Bẹ́ẹ̀ ni ẹ lè mọ̀. Kí ni orúkọ yín sà? Àfà Salimon Tijani ni. Ọmọ ìlú bo ni? Ọmọ bíbí ìlú Babode ni. Ní local government wo, ìlú wo ní orí ẹ̀yìn? Síwájú local government. Ní state wo ni ẹ? Ọ̀yọ́ state. Ọ̀yọ́ state. Bẹ́ẹ̀ni. Àbá ìròyìn kan la ti ń gbọ́ nípa pé àwọn Fúlàní kọlù yín. Ṣé ẹ lè ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ gangan àti bí tí nǹkan yẹn ti ń bọ̀ tó fi di pé ìkọlù yẹn wáyé? Wọ́n lè ṣàlàyé rẹ̀. À ń gbọ́ yín. Ní ibi tí nínú oko mi tí mo ti ń dáko. Ibo olóko náà wà? Níbi adó yìí náà ni. À ń gbọ́ yín. So mo wá gbin àgbàdo síbẹ̀. Àgbàdo yẹn ò tí ì ju ọjọ́ 4 lọ sí ọjọ́ 5 tí ó hù. Ṣùgbọ́n níjọ́ tí mo ti gbin àgbàdo kádàgbàdo tó hù láti fín gbogbo inú oko yẹn pẹ̀lú òògùn tí gbogbo kókó ti gbẹ. Mo sì wá jókòó lọ́jọ́ yẹn láti sinmi díẹ̀ bí ọmọ Fúlàní kan ṣe ń darẹ̀ bọ̀ nìyí. Ọmọ Fúlàní yìí sì ní kì í ṣe àlejò. Ó ti pẹ́ tó jẹ́ pé ìjẹ̀gbẹ̀ ní máa fà. Ṣùgbọ́n àwa máa wò wípé wọ́n á wò pé tó kéèyàn kò rí àbílí. Ó tó bí ọmọ ọdún mélòó lọmọ yẹn? Ó ti rí kọjá ọmọ 20 ọdún. Tòun èmi wá kó níbi tí mo dáko sí mo lọ síbòmíì. Nígbà tí màá wá ṣẹ́rí bọ̀, mo rí i pé nínú oko tí mo ti fi tí mo gbìn gbàdó sí, ó kẹ̀dá màálù sí ni. Kódà màálù ti lanú oko nìjà tá a ti fògùn fín. Wọ́n á sọ fún pé ṣé bó rí pé a ti fín oko yẹn a sì gbin àgbàdo síbẹ̀. Ó ní ilẹ̀ Ọlọ́run ni. Mo ní ṣé o wá lọ lọ́wọ́ òun tó wá gbalẹ̀ rẹ̀. Ìwí jù báyìí lọ wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀, èmi náà bá ń sọ̀rọ̀ sí. Wọ́n bá bẹ̀rẹ̀ sí bú fùrọ̀ yá mi. Mo ní ọ̀dà. Ihun tí ó padà ṣẹlẹ̀ ń bẹ̀ sí ọ gbọ̀ngàn ò ní lára rẹ̀. Torí lérí ilẹ̀ bàbá mi ni mo wà ní mo gbin àgbàdo sí yìí o. Lọ wá da màálù sí ló fẹ́ fi màálù bàá jẹ́ yìí o. Lọ wá ń pe ilẹ̀ Ọlọ́run ni. Ṣé wọ́n lọ́lọ́run ọ̀hún ni àbí báwo ni tiẹ̀ ti jẹ́? Ó sá bẹ̀rẹ̀ sí bú èébú lọ bá lọ. Èmi ò wí nǹkan mọ́. Èmi bá fẹ̀yìntì níbi ìbòjì kan ní bá ń ka kéwú mi. Nígbà tó tó bí wákàtí kan, mo sáré pé ó dé. Àwọn méjì ni wọ́n bá ní màálù àwọn ti jẹ ògùn nínú oko mi o. Màálù 3 ti jẹ ògùn ó sì ti kémi wá lọ wò ó ní kọ̀rọ̀ ńbì kan. Ajá ní ń gbó ni o, àgbò ní kẹ̀ ni o. Èmi ò tiẹ̀ hú kọ́ngbà tí mo rí ṣẹgbẹ́ rẹ̀. Ní ìsìnmọ̀ nípa bí màálù rẹ̀ ṣe kú. Àṣé bó ṣe yíjú sẹ́gbẹ́ kan, wọ́n kẹ̀ fẹ́ gé erí mi ni. Àdá tó gbé báyìí, ètè mi báyìí ni àdá bá. Allahu Akbar. Bí ẹpọ́n ṣe sọ, mo bá kó tìrà mi sílẹ̀. Tí bá wà pé kí n máa bá a jà, ó ṣe wáyé pé mi ní ìbá padà pa á níjọ́ ni. Ṣùgbọ́n lábẹ́ òfin, mo fẹ́ lọ rìpọ́ọ̀tù ẹ̀ nílé. Aṣọ tí mo wá wọ̀ tó jẹ́ aṣọ iṣẹ́, níbi tí mo ti ń bọ́ṣọ lọ́wọ́, tí mo bọ́ṣọ tẹ́ tí mo wọṣọ mi tí máa wà lọlé. Aṣọ tó ti gba ọ̀nà ẹ̀kọ̀rọ̀ lẹ́yìn, èmi sì ti wà lérí maṣíìnì. Àdá tó gbé pé kóun wọn tó fi àdá gbá yìí, ọwọ́ lọ gbà á dúró. Bó ṣe gé ọwọ́ mi nìyí. Ló wá fi di wípé tòun tí ọwọ́ kẹtọ́ wá kùn, tí ìbá wá fẹ̀kẹ́ mo wá gbé òun náà pẹ̀lú àdá rẹ̀, mo wá gbé fọ́lẹ̀. Gbígbé fọ́lẹ̀ tí mo wá gbé fọ́lẹ̀ ni ó wá fi lè lágbára àti ṣe nǹkan mọ́. Ló ń kálukú fi túká. Èmi wá padà lọ ilé kí n lè gun maṣíìnì mọ́. Kí gbogbo àwọn èèyàn mi ó tó wá rí mi. Ó sá dilé ọlọ́pàá. Ó dilé olóògùn. Bí àwọn ìṣẹ̀lẹ̀ yìí sá ti wá padà ṣẹlẹ̀ ní nìsín. Kí ni ìgbésẹ̀ wo lọ́lọ́pàá gbé lásìkò ìgbà náà? Nígbà tí a délé ọlọ́pàá, ọlọ́pàá fún wọn ní ọ́dà ní òtú ni wọ́n padà gbé mi lọ. Torí gbogbo àdúgbò wa báyìí wọ́n ní òtú ni wọ́n máa gbé mi lọ. Nígbà dédé ọlọ́pàá kò mọ̀ bí ó ti ṣe tọ́ra yà ń já. Tí wọ́n bá gbé mi kó lọ́dọ̀ wọ́n gbé mi lọ́dọ̀ ọlọ́pàá òtú yẹn. Òun lọ́wọ́ akọ̀wé pé wọ́n tètè máa gbé mi lọ ilé ògùn kíákíá. Ṣé Yorùbá ni ọlọ́pàá yẹn ni àbí Fúlàní àbáwúsá? Yorùbá ni. Ó náà ò lè sọ̀rọ̀ ń pẹ̀. Ó ní pé òtú ní headquarter ká máa lo òtú. Ṣùgbọ́n báyìí dó 20 ń bẹ lótú yẹn, ó sá àtẹ́ǹdì sí mi dáadáa. Kódà ó bá mi délé ògùn kíákíá ni wọ́n bá bẹ̀rẹ̀ sí street mi. Láàrin ìṣẹ́jú 15 tí wọ́n ń treat mi, àwọn aráàlú mi wọ́n ti gbìyànjú, wọ́n ti gbá ọmọ nìmú. Ṣùgbọ́n gbígbá tí wọ́n gbá a mú, ọlọ́pàá yẹn bá gbà á, ó tì í mọ́lé. Wọ́n wá sọ fún wa pé lọ́dọ̀ àwọn ọ̀gá àwọn níbàdàn ní Yágẹ̀kú, níbẹ̀ làwọn ò gbé ẹjọ́ nì lọ. Bọ́lọ́run fẹ́ àwọn ẹgbẹ́ àgbẹ̀, àwọn tá a jọ jẹ́ àgbẹ̀, àwọn náà bá yarí. Pé kì í ṣe pé ilé ọlọ́pàá nìkan àwọn lọ kóòtù ni. Tó níbi wọ́n wá ti gbé ẹjọ́ yìí lọ kóòtù, níbi ọ̀rọ̀ ti wá padà yípo nìyí. Ògbóǹgbà tí wọ́n gbé ẹjọ́ yìí lọ sí kóòtù, tí àwọn ẹgbẹ́ àgbẹ̀ gbé ẹjọ́ lọ kóòtù, tí wọ́n wá discharge mi ní hospital tí mo délé. Déètì tí wọ́n mú pé wọ́n á lọ fún ẹjọ́, wọ́n bá ní déètì yẹ̀ pé coronavirus kò jẹ́ kí wọ́n lè ṣe nǹkan kan mọ́. Báwo ló jẹ́ tó ṣe yẹ̀? Ó sá jẹ́ ìbànújẹ́ ńláńlá fún mi. Tó
ńgbọ̀ wá pẹ́ díẹ̀ wọ́n bá tán wá bá mi pé àwọn ọba àtàwọn òjòyè ìlú làwọn àwọn sọ ọ̀rọ̀ ni àwọn yanjú ẹ̀ bí lọ́sàdì pé ọ̀rọ̀ yìí padà fẹ́ di ohun tó túká àwọn ọ̀dọ́ ìlú gbìyànjú láti jà yí pé báwo ni ẹ̀ ò ní ṣe jẹ ní àwọn yìí pẹ̀lú ọwọ́ rẹ̀ kí ló lè fi ṣe mọ́ bẹ́ẹ̀ náà làwọn ẹgbẹ́ àgbẹ̀ tó àwọn ìlú náà láwọn kí ni wọ́n ṣe fún àwọn fúlàní gbà náà ìgbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ kí ni àwọn aráàlú ṣe fún àwọn fúlàní. wọn ò ṣe kankan fún wọn o lẹ́yìn pé nígbà tí wọ́n ti mú ọmọ tó yé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí tí wọ́n sì ti mú lọ sí Ìyágànkú. òní lọ́jọ́ Sunday 25/4/2021 lọ́jọ́ tí mi àti àáfàá tá a pàdé ara wa tí wọ́n ń ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ nípa ara àwọn ọwọ́ tí ẹ̀ ń wò yìí ẹ nawọ́ yẹn sókè àbá òun ni àwọn fúlàní gé o ọwọ́ tí àáfàá tí wọ́n ná sókè ní fúlàní gé bọ̀ lẹ́yìn ìgbà náà kí wọ́n á ní àjọṣepọ̀ lẹ́yìn àtàwọn fúlàní yẹn nísìnyí báyìí ṣé wọ́n ti dáwọ́ ìwà wọn yẹn dúró àbí bẹ́ẹ̀ náà wọ́n sì tún wù. wọn ò dáwọ́ rẹ̀ dúró. wọn ò dáwọ́ rẹ̀ dúró. ó dà ní oko ni ẹ̀ ni mo wà ní ẹ wá bá mi yìí tí ń wo àgbàdo tí mo gbìn jọ́sìn omi náà tí mo gbìn torí ńgbà tí wọ́n padà yanjú ọ̀rọ̀. ṣé iṣẹ́ wo lẹ tún ṣe lẹ́yìn iṣẹ́ oko yìí. kò síṣẹ́ míì tí mo lè ṣe mọ́ nígbà tí ò ti sí ọwọ́ iṣẹ́ tí mo lè ṣe tẹ́lẹ̀ tó àáfàá ni mí nùlú tó bá yẹ pé ọbẹ̀njẹ́ bá lòdì àáfàá ṣùgbọ́n kò sí kan tí mo lè lọ mọ́ mo ìtàn mọ̀ nípa iṣẹ́ ká máa ṣe bàtà ṣúmẹ́kà eléyìí náà kò sí tó ṣeé ṣe mọ́ láti gbà ní. ẹ ṣeun gan.